ọmọ mi Sunday Igboho ló máa jáde síta tó máa sọ fún yín. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. Àtìkó ti ń súnmọ́lé àwọn nǹkan tá à ń ṣe láti fi ṣe láti rẹ́dì ó ti ń bọ́ sí díẹ̀díẹ̀. Àsìkò ń súnmọ́lé tá a máa declare country wa tá a máa ṣe big rally. Ọmọ mi Sunday Igboho ló máa jáde síta tó máa sọ fún yín pé rally ìjọba ọ̀la ọ̀túnla ọjọ́ mẹ́rin ní rally dá gbogbo wa ká jáde ẹ jẹ́ ká jáde jọ yẹn ẹ jẹ́ ká fi hàn yé pé àwa Yorùbá ti rẹ́dì láti lọ lóòótọ́. Bọ̀tún tá a bá ń sọ̀rọ̀ rally yẹn kì í ṣe rally lélẹ́ ìta ti ń ṣe o. Rally mo máa ń sọ ó tó bí oṣù kan náà tí mo ti ń sọ pé kì í ṣe irú rally tí a ti ń ṣe tẹ́lẹ̀ tí a jáde láàárọ̀ tó bá dọwọ́ ìrọ̀lẹ́ á ti rẹ kálukú á máa lọ sí padà sọ́dọ̀ ìyàwó ẹ̀ àbí sọ́dọ̀ ìyá ẹ̀ láti lọ jẹun. Kì í ṣe irú rally yẹn lélẹ́yìí o. Tá a bá bẹ̀rẹ̀ rally àti ṣe dópin ni o. Ẹ mọ nǹkan tí mò ń pè lópin o. Rally. We hit the streets, we stay in the streets. Ọlọ́run á dẹ̀ fún alágbára láti wá declare country wa. Declare kò sí nǹkan kan ẹnìkan kan ò lè ṣe nǹkan kan. A kọ lẹ́tà sí Buhari pé kó jẹ́ ká jókòó ká negotiate. Kò dá wa lóhùn, a ti kọ lẹ́tà sí Secretary General United Nations láti report yẹn. Our representatives is 60 million people who are citizens of Nigeria. A kọ lẹ́tà sí President of Nigeria pé nǹkan báyìí là ń fẹ́ kò dá wa lóhùn. That is the kind of government tá à ń sá fún. Àwa ò kì í fi àwa Yorùbá lè wà lábẹ́ ìjọba of barbarism like that. Àwa ò lè ṣe é. Ọmọ kan ń ròyìn fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta pé òun kọ lẹ́tà sí President Biden. Ó dẹ̀ bí méjì àti tó ń kọ lẹ́tà sí tó dẹ̀ dáhùn lóhùn mọ́ ní that is government. That is government. The people of your country have an interest in a matter and they write to you, you answer them. That is government. Mo dákẹ́ sí àṣọrọ̀, mo ṣe mọ̀mọ́ káàkiri ń bẹ̀. Àwọn 60 million people, representatives of 60 million citizens of Nigeria, kọ lẹ́tà sí ẹ. Oh, down. That is the kind of thing tó ń lé wa kúrò ní Nàìjíríà o. Àwa ò lè máa bá yín ṣerú ìjọba yẹn o. Kì í ṣara yín, kì í ṣerú yẹn o. That's the truth of the matter o. Àwa ti ṣe tán láti lọ. Ẹ jẹ́ kí n padà sí nǹkan tí mò ń sọ nípa ètò wa. A ti send the letter sí United Nations Secretary General pé nǹkan tó ṣẹlẹ̀ nìyí o. Lẹ́tà tá a kọ sí Buhari lélẹ́ ìta send copy ẹ̀ sí yín o. Now pé Buhari ò dá wa lóhùn kò mí ìwé pé àwa stop nǹkan tá à ń fẹ́ o. Buhari ó dáhùn o kò dáhùn o. What we want and what we want we will get by the grace of God. So láìpẹ́ láì jìnnà ọmọ mi Sunday àjáde á pè yín pé ẹ jẹ́ ká ṣe rally. Tá a bá bẹ̀rẹ̀ rally yẹn ẹ jẹ́ kí n tún padà sí kì í ṣe rally èrú eléyìí tá a ti máa ń ṣe tẹ́lẹ̀ o. Tá a káàkiri láàárọ̀ títí dọ̀sán tá a ti wá rẹ̀ wá tá a sá padà sọ́dọ̀ ìyàwó wa àbí sọ́dọ̀ ìyá wa láìwá oúnjẹ jẹ tó jẹ́ pé rally parí nìyẹn rárá o. Nǹkan kejì tá a ní ṣe eléyìí tá a ti máa ń ṣe tẹ́lẹ̀. Wọ́n fẹ́ ṣe rally ní Ìbàdàn gbogbo wa dìde láti Kogi, Kwara, Èkìtì, Ọ̀ṣun, Ọ̀yọ́, everybody ó di Ìbàdàn, Èkó and so on. Ìgbà tá a bá dẹ̀ ṣe tán tá a bá ń lọ àwòwò àti rẹ́ǹtì mọ́tò. Ìgbà tá a bá àtúngbọ mọ́tò máa padà. Kì í ṣe irú ìyẹn lélẹ́yìí o. Everybody stays in their town. Ibi tẹ́ ń gbé náà lẹ́tí máa ṣe rally yín o. If possible, níwájú ilé yín lẹ́tí máa ṣe rally yín. We take possession of our towns and cities, and we take possession until we are done. Until it may be 2 days, 3 days, whatever. Tí a máa lè sọ pé àti ní country wa nìyẹn.
I'm not afraid to say this to the world. Ẹ̀rù bà mí láti sọ eléyìí o. Gbogbo àwọn ayé retí wa o. A ti ṣe pariwo káàkiri ó pọ̀. Àwọn aráyé retí wa o. Ìjọ gbàtí rally náà bá dé, that is what is going to happen. Pé ó dé ọdún tó ń bọ̀ ká tó yẹ ṣe rally, ó dé ọdún tó ń bọ̀ ká tó declare àwọn tí ò fẹ́ ká ṣe nǹkan kan tán dọ́gbọ́n láti purọ́, láti dàwárú, láti banú yín jẹ́, àwọn ló ń sọ wọ̀nyẹn o. Kò sí, èmi ò sọrú ẹ̀ rí o, ọmọ mi Sunday kò sọrú ẹ̀ rí o, àwọn tó jẹ́ leader tó sọ̀rọ̀ àná mi kò sẹ́ni tó sọrú ẹ̀ rí o. Professor Wale Adeniran, Mr. Ayilogbe, àwọn leader coordinators, many organizations, kò sẹ́ni tó sọrú yẹn lára wa rí o. Àti kékeré àti ńlá wa kò sẹ́ni tó sọrú yẹn. We are going soon to take our country. Ngbà tó bá yá wọ́n á mọ̀ wípé bá a ṣe ń pa adìyẹ kọ́ la ṣe ń pa ẹkùn. Nǹkan tó sì tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ìlọ̀rọ̀ National Fund. Kò lè ṣàìní difficulty, kò lè ṣàìní ìṣòro díẹ̀. Torí àwọn kan wà tí wọ́n fẹ́ ká ṣe rárá. Wọ́n láwọn tó ń sọ fún mi níjọ́ tá a fẹ́ ṣe declaration pé bàbá ẹ̀ gbọ́dọ̀ lọ́bẹ̀, ẹ má lọ́bẹ̀, kíní kan máa ṣẹlẹ̀ sí yín. Mo ní kí ló fẹ́ ṣẹlẹ̀ sí mi? Lójú Ọlọ́run tó yàn mí tó ní kí n lọ máa ṣe nǹkan tí mò ń ṣe, ẹ̀yàn kan wá lọ kóra jọ sí kọ̀rọ̀ kan, wá ní wọ́n ń ṣe kíní kan ká máa bọ̀. When the enemy came upon me, when the evil ones, my enemies and my foes came upon me to eat up my flesh, they stumbled and fell. Ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn. I am not afraid. At 87, kí n ṣe máa ṣe gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Pé àwọn kan ń bọ̀, kí n bá máa sápamọ́ kí n sábẹ́ table, it is not going to happen. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ẹ mọ̀ mí because ọlọ́mọ̀wé lẹ mọ̀ mí mọ́. But I was raised in the family of a great warrior. My grandfather was a great warrior in the 19th century. Arógun má sá ni àwa o. Wálé ẹni tó bá lóun bọ̀ kó máa bọ̀. That is it. So nǹkan kan ò ní ṣẹlẹ̀, irọ́ ni wọ́n ń pa wọ́n á lérí náà ni. Wọ́n láwọn ti ká sápamọ́ sínú gbó. Wọ́n kan sẹ́ndì fídíò kan lẹ́nu jẹ́ wọn pé àwọn tó sápamọ́ sínú gbó yẹn tábà ń ṣe rálì wọ́n máa jáde sí wa, wọ́n máa pààyàn, wọ́n máa ṣe kíní kan. Ṣe àwa náà wá jẹ́ àwòrán á lè pààyàn náà. Ṣé the handful of them tó sápamọ́ sínú gbó yẹn á wá buy a whole town like Ibadan, a whole town like Òṣogbo, a whole town like Ado-Ekiti, a whole town like Ìjẹ̀bú-Òde, like Ṣàgámù. Àwọn ọmọ ẹgbẹ́ díẹ̀ yẹn láwálé àwa yòókù lọ. Àwọn ọmọ wa ń rẹ́dì láti kò wọ́n lójú. Ní onísọ̀jù ni àwọn ọmọ wa ń rẹ́dì lọ́tún lósì láti kò wọ́n lójú tán bá jáde. They have chosen to perish. They have chosen to commit national suicide. And we are not going to run away from them. It is they who will disappear. So, we are ready. Our young people are ready to defend their parents. Irú èmi bàbá yín tí mi ò lè sáré àwọn ọmọ tó máa sọ̀rọ̀ àdùnmí wọn ní níye. Bí tí n bá lè rìn dé tí n bá jókòó ọbẹ̀ náà máa dúró tì mí sí. Bó ṣe jẹ́ nìyẹn. Kò sí bẹ̀rù, kò sí àjàyà kankan. The die is cast. The Yoruba people have decided, and God has chosen to decide with them, and the future is great. Okay, ọ̀rọ̀ National Fund. Wọ́n bẹ̀rù dẹ́rù bà mí gbà yẹn. Bàbá, ẹ má lọ sí kíní kan àti gbàdúrà. Àdúrà wa gbẹ̀mí àdúrà wo. Mo á mọ̀ nípa àwọn tó ń gbàdúrà irú ìjọ wọ̀nyẹn. Àṣeṣe ló ní nǹkan tó ń fẹ́, wọ́n fẹ́ kí n má lọ síbẹ̀.
ká plan kìíní yẹn kí n má lọ síbẹ̀ kó collapse kẹ́ni ká má lè ṣe. But we did it, and the fund is there now. And one thing I want to tell you ni pé wọ́n organize the fund yẹn super. Mo rí details yẹn lórí paper. Wọ́n organize ọ̀dà gan o. Kò sẹ́ni kankan tó lè tiwọ́ sínú account yẹn kó mówó ń bẹ̀ lẹ́yìn other people. Kò ṣeé ṣe. It is not possible. It's a great fund. It's a fund for all time. It's not a fund for this moment. Àwọn ngbà tí àkọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn kan ti ń ṣètò wípé ká dá fund kan sílẹ̀, wọ́n ní òmìnira fund and so on. Àwọn ọmọ tó dá sílẹ̀ tìfẹ́tìfẹ́ náà fi dá sílẹ̀ o, wọ́n fi dá sílẹ̀ láti dá Yorùbá National Fund rò rárá. Wọ́n ti ń ṣe káwọn ní Yorùbá National Fund kan tó parí tiwọn. Pé bá ẹni tó wá announce pé a ti dá Yorùbá National Fund sílẹ̀ ẹgbẹ́ ní kẹ́ máa kówó sí ìrọ̀lẹ́ nìyẹn ò kò sẹ́ni. Àwọn tó dá Yorùbá National Fund sílẹ̀ ò dá sílẹ̀ láti divert owó away from the National Fund. Ìgbà tó dẹ̀ di bí pé ó máa débẹ̀ ó wá ń da bẹ́ẹ̀ wọ́n ti cancel ẹ̀, wọ́n ti close ẹ̀ down. Ọ̀dọ̀ ó ṣeé ṣe ká lómìnira lọ dá fund mìíràn sílẹ̀ kó ló ń jẹ́ òmìnira fund, ìyẹn ò kì í ṣe, ìyẹn àwa ò ní kankan ṣe pẹ̀lú ìyẹn o. Eléyìí tí wọ́n dá sílẹ̀ tó ń pariwo tẹ́lẹ̀ wọ́n ti close ẹ̀ down, wọ́n ti cancel ẹ̀, it doesn't exist anymore. Nǹkan tó wá ṣẹlẹ̀, àwọn tó ń plan Yorùbá National Fund yẹn they are wonderful. Tó bá yá, their names will be written in gold in the history of the Yoruba people. Nígbà tí wọ́n rí yẹn, àwọn wá ṣe kinní kan nínú National Fund. Wọ́n wá ṣe designated donations. Kí ló ń jẹ́ designated donation? O lè donate o, wọ́n wá create department nínú National Fund. Ẹni tó bá fẹ́ mówó ẹ̀ pé security ló ń fẹ́ donate owó òun sí oníbi tó máa feel nígbà tó bá ń sọ àsọ ìgbà pé security. Owó yẹn á lọ sí àpò security department nínú fund yẹn, nínú account yẹn. Àwọn tó bá dá sílẹ̀ tí wọ́n sọ pé welfare, kí ìyá máa jẹ àwọn èèyàn kan ṣe kínní kan làwọn dá sílẹ̀, àwọn sọ síbẹ̀ pé welfare, owó wọn á lọ sí section welfare. Àwọn tó bá dá sílẹ̀ tí wọ́n sọ pé àwọn artist, àwọn oní art tó bá ń ṣe art fún Yorùbá, àwọn tó ń kọrin, àwọn tó ń ya ìwòrán, àwọn tó ń gbẹ́nàgbẹ́nà, làwọn fẹ́ fi art, national art, àríbi tó máa lọ ń bẹ̀. So bó ṣe wà nínú National Fund nìyẹn. So if you want to donate your money and you want to designate it as for security, no security ló máa lọ. Advantage tó wà ń bẹ̀ ni wípé àti yọ owó security láti ṣe security kò ní owó tí wọ́n bá yọ kò ní kan àwọn fund àwọn department mìíràn nínú account yẹn, because ó lè jẹ́ pé láìpẹ́ láì jìnnà a máa need láti náwó sí ọ̀rọ̀ security gan láti ran àwọn ọmọ wa lọ́wọ́ tí wọ́n ready láti jà, wọ́n ready láti defend bàbá wọn àti ìyá wọn. Ibi tá a ti máa mówó náà nìyẹn o. But kì í ṣe inú general account láti máa mú inú the designated security area of the National Fund ni wọ́n ti máa mú jáde. So two things. Èkíní, adúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ tó dá òmìnira account sílẹ̀. Ẹ ṣé o, dáadáa lẹ fẹ́ràn Yorùbá lẹ ṣe dá sílẹ̀. Wọ́n wá choose ẹ̀mọ́ yín lọ́wọ́, wọ́n wá ń pè ní fund tó oppose Yorùbá National Fund. Ẹ̀yẹn ni kẹ́ máa ṣe owó yín sí, ẹ máa mọ owó yín sí National Fund. Ìsọkò ó ń bí yín nínú gbà táwọn ẹ̀ bá ń sọ, ó ń bí yín nínú, ẹ̀mí ni bàbá yẹn ń sọ fún mi. You are very angry. That's not that you never created a fund to compete with the Yoruba National Fund, but it was turned around and presented like that to the public. All of that is over. That decide eléyìí tó close it.
and that's very good. Owó tó lè wà ń bẹ̀ ẹni ẹ ṣètò bẹ́ẹ̀ ṣe máa donate ẹ̀ sí national fund fine. Eléyìí tó bá jẹ́ security lè fẹ́ donate ẹ̀ sí lè fẹ́ kó sí á lọ sí security o. A kàn mí pé owó tó wà fún security àpọ̀ díẹ̀. Ẹ ṣé o. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ yìí tẹ́ dá fund yẹn sílẹ̀ tẹ́ dẹ̀ tí wá close ẹ̀ o in order to end the confusion. The Yoruba National Fund is the fund for all time, for the Yoruba nation for all time. The way the Jewish National Fund is the fund for the state of Israel for all time. Ìgbà tó ń bẹ̀rẹ̀ bó ṣe difficult náà ni. Àwọn kan aráyé ò lè ṣàní fear. But nígbà tó yá wọ́n rí wípé eléyìí kúrò ní àwọn ọmọdé wọn ló kúrò ṣeréṣeré o. The solidity of the planning. It is the same kind of solidity that has now been created in the Yoruba National Fund. And so we can trust the Yoruba National Fund. And ẹ jẹ́ ká máa gbàdúrà fáwọn tó ń bá wa run ẹ̀. They are running it in such a way that no human being on earth can touch a penny out of the money for any purpose, for himself or anything. Corruption, the Nigerian corruption dies at the gate of the national fund. Corruption in Nigeria or the one Nobel. Because Nigeria is the other name for corruption. So to recap, one, and èmi ò sọ pé àti postpone declaration àti postpone Yoruba rally wa rárá o. We are going to do both very soon, and we are going to do it on a grand scale, and we are going to have our country at the end of it. That's number one. Secondly, the confusion between Ominira Fund and Yoruba National Fund is over. Àwọn ọmọ tó dá sílẹ̀ pẹ̀lú ìfẹ́ wọ́n ti lọ withdraw out. Ó ti kúrò lọ́nà o. Ẹ jẹ́ ká máa kí gbogbo wa ká máa mówó sí Yoruba National Fund. Mo ń sọ story ọmọ kan fún yín. A young woman tó bí ó ní àkọ́bí òun. Wọ́n gbé dé láti hospital. Wọ́n ṣe naming ceremony fún. Ó ní owó tán fún ọmọ òun ní naming ceremony yẹn. Òun fẹ́ mú most of it sí Yoruba National Fund. Pé kí lóun ṣe máa get in touch pẹ̀lú bàbá Akintoye àwọn ọmọ náà mọ̀ nípa Yoruba National Fund. Àwọn tó wà around there sọ pé àwa náà mọ̀ wọ́n dẹ̀ bá mọ́wọ́ yẹn wọ́n bá mu sí Yoruba National Fund. Ó lóun fẹ́ kó orúkọ ọmọ bébì yẹn ló fi owó náà dárúkọ níbẹ̀ o kì í ṣara ẹ̀ o. It's a wonderful thing. It's a wonderful story. Ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe ọ̀rọ̀ Yoruba National Fund kó jọjú o. Ọlọ́run á fún wa ṣe o. Mi ò ní ọ̀rọ̀ sọ jù yẹn. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ yín ẹ má máa jẹ́ kí àwọn tó ń purọ́ káàkiri ẹ má máa jẹ́ kán wọ́ọ̀rì yín. Ó ti wọ́ọ̀rì ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti bí jọ́ mẹ́ta bàbá sọ pé àní declare bàbá sọ pé bẹ́ẹ̀ àní ṣe rally ó di bàtà máa ṣe lẹ́yìn àtàwọn kankan jọ̀wọ́ kò sí tálẹ́ni náà tí mo ń bá sọrú ẹ̀ tálẹ́ni náà tí Sunday Ìgbòho bá sọrú ẹ̀ tálẹ́ni náà tẹ Adéníran bá sọrú ẹ̀ tálẹ́ni náà tẹ ẹ̀yin náà tẹ wà ní mídíà tẹ jẹ́ leaders mídíà wa tálẹ́ni tẹ bá sọrú ẹ̀ àwọn kan create ẹ̀ láti dẹ́rù bá àwọn èèyàn wa láti dánú wọn rú ni o but inú àwọn èèyàn wa ò ní dàrú o inú mi dùn gbogbo ẹ̀yin tẹ́ ń fóònù mi tẹ́ ń sọ pé bàbá nǹkan báyìí la gbọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o thank you for calling me mo dúpẹ́ o you are hearing the truth nǹkan tá ń sọ wọ̀nyí ò tú o ó dàbọ̀. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro